ọ́fíìsì tó ṣe bẹ́ẹ̀ tó kẹ̀tẹ̀ fẹ̀ sí bó nìkan àdìrẹ bíi ilé òdòbí ọ̀dọ̀ òdòbí jáyọ̀ àti àlàáfíà láwà ẹ mà káàárọ̀ sáwó ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ ẹ̀yin ọ̀rẹ́ onímọ́tò àti túndé náà ló ní ẹ̀yin onímọ̀rúwá àti túndé ẹ̀yin ọlọ́kadà àti túndé ìrìn àjò ojú gbogbo ṣe bẹ́ẹ̀ ọmọ bẹ̀rẹ̀ gbogbo ẹ̀yin ajíwárí ẹ̀yà mi létí yín o ẹ̀yà mi létí yín o àníkà ẹ̀yà mi létí yín torí ọlọ́run torí pé yorùbá ní asúrẹ́yẹsẹ kì í sáré kọjá lé bẹ́ẹ̀ ni náà ní gbẹ̀rẹ̀ kì í sùnà ẹ mọ̀ já rántí pé òun àfẹsọ̀mú kì í bà á jẹ́ o òun àbá fi kólekóle mú kókó níṣẹ́ bẹ́ẹ̀ tí lè mọ́ níbi akọ òkúta ẹ káàárọ̀ ń bẹ̀ èní ni ọjọ́ ajé tó gbẹ̀yìn oṣù kejìlá ọdún 2021 o ọlọ́run ọmọ ṣé o ọ̀ṣẹ́ o ẹ ṣé ọlọ́run ìyanu. ajíwá kan ajíwá rí. súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ó sì ṣe bẹ́ẹ̀ ó sì wá wọ́rọ̀ ẹ̀jẹ̀ ìjà yín sí kankan sẹ́mọ̀ pé èmi àti ọ̀la ni today and tomorrow àbí èmi holiday public holiday ọ̀la public holiday 27 28 bó ṣe máa jẹ́ náà nìyẹn bóyá òun ló mú kí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ìgboro bóyá òun náà ló mú kó wá wọ́rọ̀ díẹ̀ àti pé ọdún ó sì ṣe bẹ́ẹ̀ ó sì hùn nígboro bó tiẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn agbègbè kọ̀ọ̀kan ní àwọn bọ́ìsì wọn náà ti ń play kàtì sùúrù ló gbà ó ẹjẹ́ àjà rọra máa ṣe torí pé Yorùbá bọ̀ wọ́n ní ayọ̀ nípa ní ìbànújẹ́ kì í pààyàn ẹ káàárọ̀ jàre dádì ẹ káàárọ̀ mọ́mì ẹ káàárọ̀ ẹ̀yin ọ̀rẹ́ lójú pópó Lagos Ìbàdàn expressway láàárọ̀ yìí ó sì ṣe bẹ́ẹ̀ ó sì já gerege ẹ̀yìn tí a tẹ̀ wá ń bẹ̀ àsìkò tó báyìí kẹ́ ẹ mọ̀ pè wá sórí aago kẹ́ ẹ sọ fún wa ibi tí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ibi tó wà lójú pópó láàárọ̀ yìí Lagos Abẹ́òkúta expressway bóun ló ṣe rí tó já gerege Mr. Àbáyọ̀ compliment over there ẹ káàárọ̀ ń bẹ̀ sáwó ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ ẹ̀yin ọ̀rẹ́ ẹ̀yin èèyàn wa tẹ̀wà lójú pópó àsìkò tó báyìí ká máa gba ìpè wẹ̀lẹ̀wẹ̀lẹ̀ Mr. ṣeéṣe kí ló ń ṣẹlẹ̀ lọ́nà ju ṣàgáfágbá àgùdà ọgbà kankan tó já gerege láàárọ̀ yìí àbí ò já gerege bàbá àṣàlẹ̀ èkó ẹ mọ̀ káàárọ̀ akẹ́ ọmọ akẹ́ ẹ káàárọ̀ Àlàbá Peter ẹ káàárọ̀ o Mr. Jídé ọmọ Àwórì ṣé Jídé ọmọ Àwórì today is 27/12/2020 yes èní ni Jídé ọmọ Àwórì èní lọ́jọ́ bí yín ẹ̀mí yín agún ìkan nínú àwọn kọ́làsì wa nìyẹn Jídé ọmọ Àwórì you will live long today is your birthday I still have it in my memory you will live long with sufficient grace in Jesus name Jídé ọmọ Àwórì today is your birthday ó kẹ́nà ọ̀hún ẹ̀yin tẹ̀sí iṣẹ́ ọjọ́ òbí lónìí náà ẹ̀mí yín agún lágbára Ọlọ́run ní bọ́jọ́ ọlọ́jọ́ lọ ó kẹ́nà ọ̀hún grandma tia neighbor tell somebody beside you say neighbor praise ẹ sọ fẹ́ni tó dòtí ẹni neighbor grandma ẹ̀mí grandma gùn ókè bùkátà Ọlọ́run ẹ sọ pé neighbor ẹ sọ fún fàró pé neighbor ẹ̀mí grandma á gùn o ókè náà aya ìwé ńlá ẹ sọ fún grandma ẹni neighbor ẹni neighbor. Ooh baby, I love this song. Maybe I did think too much. Maybe I don't need to rush. Oh no, maybe if I take one more, me say go still bad you more. Oh yeah, those were the thoughts, my brother. When nothing day, when money no day, those were the thoughts, yeah. And why you me look day? All the lonely nights, all the hunger days, all those days where I want. God won't give but the person on the Loju and Mala Ariana. I'm a say mo shake us off. I'm a logo pẹ̀lẹ́. Oh pẹ̀lẹ́ oh. Edeke wo bi tabade no be by power. I'm na grace o. Kere àti lọ́ra lé. Inna the club we dey pop the champagne so. The money loud gan. Iṣẹ́ ti down gan. Mo ti terrorize gan. Enemies ẹ bow gan. Kí la ṣe tẹ hate wa? Tẹ fi underrate wa. Ọlọ́run elevate wa. Ìgboro appreciate wa. Mi na dey hate o. We no go wait o. Àwọn ọmọ ológo. Aya we dey go so. Kọ́mọ for road o. No go cause e go so. See me as I dey so. Mo ti catapult o ní. Ẹnu táwọn ayé fi ń sàmì. Tó fi ń sọ pé mo sàbí. Wọ́n máa fẹ́ nu yẹn. Pàtàn mi láyé dá àmì ọ̀hún.
Maybe I did think too much. Maybe I don't need to rush. Oh no. Maybe if I take my mom, me say go still bad you know. Oh yeah. Those were the thoughts, my brother. When nothing there, when money no there. Those were the thoughts, yeah. And why you me look there? All the lonely nights, all the hunger days, those days where I want. All the one care about the person no day. Ojú ẹni màlà àríyàn. Ọmọ àṣẹ ọmọ ṣe ká sọ fún. Ọmọ ológo pẹ̀lẹ́. Pẹ̀lẹ́ o. Ẹ̀dẹ̀kẹ̀dẹ̀kẹ̀ wo bí tabadé. No be by power, ọmọ na grace o. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ àti lọ́ra alẹ́. Inna the club we dey pop the champagne so. Ẹ̀dẹ̀kẹ̀dẹ̀kẹ̀ wo bí tabadé. No be by power, ọmọ na grace o. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ àti lọ́ra alẹ́. Inna the club we dey pop the champagne so. Hello. Hello sir. Ẹ ṣe mo dúpẹ́ bàbá mi àṣẹ ìṣàmọ́dún. Àmì Ọlọ́run. Ọdọọdún lẹ máa ń tẹ̀síwá fún mi àdúrà ẹ̀dẹ̀ máa ń mọ́ mi lórí. Ó yá wá gbọ́ ẹ tó gbọ́ ilé yìí Mr. Jídé ọmọ Àwórì ọdọọdún ni sápósápó ń rúwé ọdọọdún lẹ̀wà ń wà ọdún òní dún báyìí kọ́ mo bì kó mọ́ gorí àtẹ ẹ̀mí yá gùn lágbára ẹ ti ṣe ọdún yẹn ẹ tún ṣe ẹ̀mí tọmọtọmọ iléeṣẹ́ tùgbàwọ́ rẹ pọ̀dínẹ́fẹ̀ àbáyé dúpẹ́ o. Ẹ ṣé bàbá mi ṣe mo dúpẹ́ náà gbogbo iléeṣẹ́ tùgbà pátápátá látòkèdè sálẹ̀ títí lórí aláṣẹ tó fún aláàyè mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ilé yẹn ní fojú sunkún ọmọ ọdún ayọ̀ la máa ṣe o. Àmì Ọlọ́run. Iṣẹ́ tọ́lọ̀ fi ṣọ́ láàrin ìgbà náà ní kò láàrin wa yóò ní ìjà àìsàn nílẹ̀ a máa ṣeré pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ lágbára Ọlọ́run. Àmì Ọlọ́run àmì it's a pleasure sir ẹ ṣé gan ọ̀dà hello ẹ káàárọ̀ ń bẹ̀. Jawonsi. Jawonsi Mr. Alaba ẹ kú ojúmọ́. Ẹ káàárọ̀ orúkọ tèmi ní Alaba Peters olómọ láti ológun yọ. Ẹ káàárọ̀ sà. Láàárọ̀ iná ọmọ gbogbo ọdún wá sí ìdágéré mo ti lọ sí first gate wá sí ológun náà sí olókùn méjì wá sí 1 battalion gbogbo bẹ̀rẹ̀ sí yóò yìí da ẹ̀sì kọ́tà kan fẹ́ sọ bẹ́ẹ̀ náà pé iwájú iléeṣẹ́ ológun yẹn left and right wọ́n pàkì tírélà síbẹ̀ tó yẹ ọ̀nà ìwà náró káwọn tó bá ń bọ̀ kọ́ ọ̀rọ̀ àmbẹ̀yẹ kọ́ máa lọ kó sábẹ́ tírélà tó ẹ bá wa tẹ̀gbẹ́ ẹ bá gbégbèsè ọlọ́wọ́ dẹ̀rọ̀ wá lọ́wọ́ kí àwọn kọ́ máa pàkì mọ́tò síwájú báràkì ológun mọ́ ẹ̀dá kùtù ọlọ́run kì í tó bá ṣe ní ayélujára àṣẹ́tì kan wà ń bẹ̀ bí alẹ́ àná ló ṣe ní ayélujára bus stop. ayélujára bus stop káwọn tó bá ń bọ̀ kọ́ ọ̀rọ̀ àmbẹ̀yẹ. ọ̀rẹ́ sà. bákan náà mo lè kí aláṣẹ iléeṣẹ́ tó ń gba lágbọ́dọ̀ ikú òde pàwọ́ ọdún ẹ̀lámà. Àmì Ọlọ́run. ẹni tí òde mẹ́tí fọlọ́wọ́ ẹ̀ tó fún mi ní gómìnà fi ṣe ọdún Ọ̀túnba Lámìnà Sàké tó kún mí gan mo dúpẹ́ lọ́wọ́ àti òde bó sọ. Ọ̀dà ó dàbọ̀ ẹ ṣé ẹ ló mi sàbáyẹ kárọ̀ ẹ ló mi sàbáyọ ẹ pè padà ẹ ló ẹ kárọ̀ bẹ́ẹ̀ o. ẹ ló ní sájà wọn sí. gbéwò adé kángọ̀. kò ní bàjẹ́ fún yín. Àmì Ọlọ́run àtẹ̀yìn náà. ìdádúró wà òkè ó sẹ̀ bọ̀. Ọlọ́run ṣe. tó bá kọ́kọ́ máa bọ̀ bọ̀ tí wọ́n náà wá tọ́jẹ̀jẹ̀ sí yẹn àwọn èèyàn eré tí àwọn èèyàn sá àwọn kan máa rántí pé àwọn èèyàn fẹ́ bọ̀ nítorí ẹ̀ láìsọ pé kọ́ bá ti pèpele kí àwọn mọ́tò tó ń bọ̀ kọ́ lè máa dúró díẹ̀díẹ̀ fún àwọn èrò tó fẹ́ kọjá tó ọ̀rọ̀ mi ò ju bẹ́ẹ̀ lọ mi sájà wọn sí. adé kángọ̀ ọdún ayọ̀ lájọ máa ṣe lágbára Ọlọ́run ó kéde àwọn tí ẹlẹ́yìn tẹ̀ ń bọ̀ láti ọ̀nà Ìbàdàn wọn ló já gerege láàárọ̀ yìí o bí àtẹ̀jíṣẹ́ bó ti ṣe lọ ẹ̀ló ẹ̀ kárọ̀ ń bẹ̀. ẹ̀ló Mr. Àbáyọ̀ gbéwòrì. ẹ wo ọ̀nà ti jágere o. Ọlọ́run tí o. ibi ìlànà pọ̀ bá lọ sí Òṣòdì ẹni mọ́tò kan ọ̀fẹ́ ní ìbàjẹ́ síbẹ̀. sáàdì ìbò nìyẹn. méjèèjì láti pọ̀ ọ̀nà tó gúnlẹ̀. òkè ní láti pọ̀. ní tráfíkì mẹ́fà tí mo kọjá mẹ́. all right. ọ̀nà ọlọ́sàn ẹ̀ fún ọmọ bí ọlọ́sàn àti pé àwọn ẹlẹ́yìí tó máa gbé kúrò. ọ̀tún bá jáde jẹ́sà àlọ́wọ́ náà. ẹ ṣé Mr. Àbáyọ̀ ẹ ṣé gan sa 08056131009 08056131009 àbíká ẹ pè sórí 08113051009 ẹ̀rẹ̀ lè gbá ọ̀dọ̀ tèmi náà wọlé Mr. ṣeéṣe ẹ̀ ló ẹ káàárọ̀ ń bẹ́ o. Jawonsi. gbéwòrìn Mr. Musiliu òun lè tí ì pè yín. àdàbò sọ̀rọ̀ lásìbà fún. olówó ẹyọ. bàbá ẹ̀kọ́ ètò ẹ̀kọ́ àárọ̀ o. àkú ọdún náà sà. àṣẹ ìṣàmọ̀dún. kí ló ń tẹ̀lé lọ́nà àbàfò. ọba fún wa ẹja gírí ti káwọn àwọn dẹ́gbà kan àwọn gbẹ́sẹ̀ ní. ókè sà.
area ẹ pè padà Mr. Sẹ̀san mo ṣì ń retí ìpè yín bó o lẹ ṣe rìn láti àjùwọ̀n àkútè láàárọ̀ ìṣójà gẹ́gẹ́ àbí òjá gẹ́gẹ́ ẹ lè gba bí náà wọlé 08036557047 ẹ pè kẹ́ ẹ já mi sí láàárọ̀ yìí. lórí ètò wa bó ṣe lọ ní gbogbo. hello ẹ káàárọ̀ ń bẹ̀. ẹ káàárọ̀. Mr. Musiliu ẹ kú ojúmọ́ sà. mọ̀nyá ilẹ̀ fún ọdún ẹ̀mí sọ́kọ̀ rẹ o. àmì ọlọ́run. ọ̀rẹ́ àdàmọ̀jọ ṣùgbọ́n òní bá. àmì sà. àgbẹ̀dẹ inú ní bàjẹ́ ògbóǹjẹ fóònù ní báyìí ni mo tẹ̀ sí gbogbo bọ́ọ̀sọ̀ọ̀bù ni. ok. ọ̀nà ẹ̀wọ̀n ọ̀dá ní gbogbo ní o. ọ̀nà ẹ̀yàn ọ̀dá rárá ẹja pẹ̀lẹ́ abẹ̀jọba wa fẹ́jọba sí lọ́dún gbogbo mi o. ọlọ́run ìjọ bàjẹ́ o. àmì ọlọ́run àmì ọlọ́run ẹ ṣé. aláṣẹ iléeṣẹ́ tòun náà ọlọ́run ìjọ bàjẹ́ fáwọn náà o. àmì ọlọ́run àmì ọlọ́run ẹ ṣé sà ẹ ṣé sà ṣe rí gbogbo ẹ̀yin tẹwà lójú pópó láàárọ̀ tòní ẹjẹ́ ara má ṣe o ẹ má jẹ́ azáré àsápojúdé lójú pópó torí eré àsápojúdé kò ṣe bẹ́ẹ̀ kò yẹ ọmọ ènìyàn ká gbìyànjú pé ìwọ̀n eku òun náà ni ìwọ̀n tẹ́ sùúrù ló gbà jẹ́jẹ́ láyé gbà òun àfẹsọ̀ mú kì í bà jẹ́ òun abá fi kólékólé mú kókókó nílé mọ́ni bí akọ̀òkúta ẹ̀ ló ta ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ káàárọ̀ ìpè yẹn ó ti ń sẹgẹ mọ́ra wọn ẹ ló Mr. àbáyọ kó ojúmọ́ sà ẹ káàárọ̀ o ẹ yí rédíò yìí sísàlẹ̀ sà ẹ mọ̀ kan tẹ́ ẹ bá ti pè torí ọlọ́run ẹgbẹ̀rún kẹ́ yí rédíò yìí sísàlẹ̀ ká lè gbọ́ra wáyé dáadáa ẹ ló ẹ káàárọ̀ mbẹ́ area ẹ káàárọ̀ sà. ọ̀rọ̀ akọ ọdún akóyè tó àtọ́pẹ́ o. àmì ọlọ́run. orúkọ tèmi ni àṣà eré aláṣẹ ìbàfò. eré ẹ káàárọ̀ kí ló ń ṣẹlẹ̀ lọ́nà ìbàfò lọ́nà ìbàdàn. ọ̀nà wa àtọ̀tún àtòsí ọlọ́run ní kò jáde. ọlọ́run ṣeun. ìṣèwádìí tàkì ìjìbá ti ń sọ yìí ó máa dára tó bá wù ẹni ṣùgbọ́n ká má dára dákúdá o kára ṣe jẹ́jẹ́jẹ́jẹ́ ẹ̀mí ò dárọ̀ o ìwà sọ̀pọ̀ ọdún láyé o. àmì ọlọ́run àmì ọlọ́run ẹ ṣeun yes sir ẹ ṣe ẹjọ torí ọlọ́run sẹ́ẹ̀rí àkíyèsí kan rèé irú àkíyèsí wo ni sẹ́ẹ̀rí ẹ̀yin ọlọ́kadà tó jẹ́ pé torí eré tí ọlọ́kadà kan tó sá ní ojú mi láàárọ̀ yìí ọkọ̀ sísọ ẹ̀rù ọlọ́run sì ṣe kíni ọgbà mi ẹjọ torí ọlọ́run àwọn tẹ́ gbéṣẹ́ yìí náà ṣé kò yẹ kán máa sọ̀rọ̀ ni tí kò yẹ kán máa sọ̀rọ̀ ni pé eré ti pọ̀ lápọ̀jù débi pé sẹ́ẹ̀rí tó máa kọlu kọ́fẹ̀tì BRT báyìí wàláì tàláì tí ì bá jẹ́ pé ọlọ́run gba ọ̀kadà ẹ wà lọ́wọ́ ẹ ni àtòun àtẹni tó gbé wàláì. hello. ẹ káàárọ̀ Mr. àbáyọ ẹ pè padà bí. yes sir. gbogbo owó dé onírin ní àbí. àwọn átàn ẹ bá mi kí aláàjì làṣìṣe o. aláàjì ń gbọ́ ẹkú gbanu. yes sir. hello sir. bára fi ọ̀dọ̀ wà yìí ẹnu àwọn gbọ́dá sí i àwọn tó náà wàhálà wọn pọ̀ jù mẹ́ wàhálà wọn pọ̀ jù wájú ológun yìí kò dá bẹ́ẹ̀ kó rí bẹ́ẹ̀. àfi sùúrù kò dẹ̀ yẹ kó rí báyìí o ọ̀dà ẹ ṣe sà kò dẹ̀ yẹ kó rí báyìí níwájú barracks 174 battalion níbí kẹ́ẹ̀kẹ́ tó dé ọ̀gangan fẹ́ǹsì wọn ẹ ti máa rí tírélà lọ́tún tírélà lọ́sì tó yẹ kó rí bẹ́ẹ̀ ni nílùú tó lọ́ba tó níjòyè nílùú tó ní òfin nílùú tó ń bófin rìn tọ̀sán tòru òfin ni tó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin sójà kò yẹ kó rí bẹ́ẹ̀ o gbogbo ẹ̀yin tẹ́ ń gbàbẹ̀ tẹ́lẹ̀ bọ́ba yóò rí yín tọrùn tòde ọ̀run wò yín o ọ̀dà ẹ̀ ṣáà máa gbà ẹ̀ ló gbéwò rẹ̀ káàárọ̀. ẹ káàárọ̀ àfa nìyẹn sì ló sọ̀rọ̀ láti gbàgbọ́ òkìjọ. sàlámù aleykum afa. wa aleykum salaam wa tẹ̀wé àtàtù wòlíì yìí 30 minutes. ládùúgbò tí ní gbàgà lórí òkè lọ́dọ̀ wa bíbá yìí. bẹ́ẹ̀ni. ẹ máa ń bọ̀ àwọn fónísì yẹn tẹ́lá access ìṣẹ̀lẹ̀ ń bẹ̀ yẹn sinna tẹ́lá wà lẹ́tù lọ́wọ́ lọ́sì. báyìí sọ fún àwọn fónísì pẹ̀lú Africa fund jẹ́ sinna ọ̀nà tí wọ́n ṣe yóò tó nǹkan sinna pàṣẹ mọ́tò tẹ́lá sọ́gbẹ̀tẹ̀rẹ̀ bẹ́ẹ̀ kejì. access ìṣẹ̀lẹ̀ ń bẹ̀ yẹn gan. dábàá ni rí sọ̀rọ̀ yẹn dákọ̀ ẹ̀ torí Ọlọ́run. ó dà ẹ ṣeun
ó kẹ́nà ọ̀hún torí àkókò wa jàre ṣe rí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti pè ẹ ṣeun oníyẹ̀ṣe wọn lọ́bẹ̀ ṣeun pọ̀pọ̀ ṣìṣẹ́ ọdún náà òun ló sì ṣe bẹ́ẹ̀ tó gbàgbóró kankankan àní rí dààmú láṣẹ ọba mi Èdùmàrè ìbànújẹ́ ayé òní kan yín o gbogbo àní fòṣì lògbà akú ọdún akú yèdún ẹ̀mí wa aṣẹ ọ̀pọ̀lọpọ̀ ọdún níláyé àti lókè ìpè lásìkò hello. akẹ́ ọmọ akẹ́ láti lè ṣàjọ mọ̀. akẹ́ ọmọ akẹ́ wòlíì ńlá atẹ́gùn burúkú ò ní fẹ́ lé. àtẹ̀yìn náà sà. ó kí gbogbo wa takú yèdùn. yes sir. láti adókùtà dé ṣàjámù lára àlàáfíà sí. ọlọ́run ṣeun. láti ìjẹ̀bú-òde náà ṣàjámù àlàáfíà sí. ọlọ́run ṣeun. orí bíìjì ìtàjẹ́ǹjì ẹ̀ náà nìkan làwọn ọkọ̀ ẹ̀ kíní kọ́kọ́ sórí kọ́ńkéré. ok. àmín àmín ọlọ́run. yes sir. àmín sir àmín sir. ẹ ṣeun kò ní jù báyìí lọ lágbára ọlọ́run àníyè láàjọrin láti ọba mi Èdùmàrè ẹ má gbàgbé o girama tí a.